Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Ó mà ga o. Àwọn ní àwọn aláìgbọràn. Irú wọn náà máa ń ní ṣinṣin tó máa ń tẹ̀lé òkú wọnú grave. Àwọn ní ṣinṣin ọ̀hún. Àwọn èèyàn bíi Mariam. Àwọn èèyàn bíi Ashley. Àwọn èèyàn bíi àwọn tó kù. Because ó dàbí pé àwọn tó kù lẹ́mìí. Wọn ò lẹ́mìí tó nǹkan tí Mariam àti Ashley tó ń ṣe láàfin. Wọ́n kéré sí nọ́mbà. Ṣùgbọ́n power pass power. Power pass power. Wọ́n ní tí iron sharpen iron. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba. Agbára ọ̀tá dà kò sí o, ó ti lọ lúlú, atẹ́gùn ti fẹ́ dà. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀ pé àwọn aláìgbọràn tí mò ń sọ yìí, wọ́n nígbà tí Naomi ti dé sí ààfin bíbá. Àwọn tó sọ wípé over their dead body ni Naomi máa dé sí ààfin. Over their do this ni Naomi máa ṣe kíni. Oh my God. Kí lẹ̀ ń fi agbára Ọlọ́run pè? A ní kẹ́ gbọ́ Ọlọ́run gbọ́. Tẹ́ ẹ bá gbàgbọ́, ohun tí ò tọ́ Ọlọ́run lẹ máa gbàgbọ́. Ohun tí ò tọ́ Ọlọ́run náà gbàgbọ́. Bẹ́ẹ̀ ni. Ló bá di àárọ̀ yìí. Nǹkan bẹ́ẹ̀ o. Wọ́n ní ṣe ni Mariam tó ń ṣe bálà. Kò sí ẹ mọ èyí tó máa ṣe. Wọ́n ní kí ló gbọ́ pé Naomi ti wà láàfin. Pé bóyá ó fẹ́ permanent o. Bóyá ó fẹ́ ṣe kíni. Nítorí òun ló ń bèèrè pé ṣé ó ti wá ṣá? Ṣé permanent ṣá? Ṣé ìjọ ló fẹ́ lọ? Wọ́n ló wá lọ gbé babaláwo wá. Ó tún ní God tó gbé babaláwo wá sáàfin. Ṣèbí ẹni tó wá sọ wípé wọ́n ní ẹni tó bá fẹ́, báwo ni wọ́n ṣe ń sọ? Ẹyẹ tó bá fara wégún, ẹ̀yìn àrò ló máa sùn. Wọ́n tún olówe òwe kan náà tó máa ń pa. Labalábá tó bá fẹ́ ra ẹ̀wé yẹ kò lè ṣiṣẹ́ yẹ. Òun ni Ọlọ́run tó ń sìn. Níṣe náà dèdè. Wọ́n ní ṣe ni Mariam ló gbé babaláwo yẹn wá. According to nǹkan tá a gbọ́ orí íńtánẹ́ẹ̀tì, wọ́n ní powerful babaláwo ló lọ gbé wá. Babaláwo tó jẹ́ pé ògbóǹtarìgì. Níbi tí Ọlọ́run wà. Kíní kan wọ́n níta ni kíní kan tó ń ṣe kíní kan níbi àkúnyànyan. Kíní kan ń ṣe kíní, wọ́n níta ni. Mo ti gbàgbé bó ṣe máa ń pa òwe yẹn ní Yorùbá o. Àwọn èèyàn Yorùbá ṣe yá mi ní àwọn òwe yẹn á ti yé yín ṣá, ẹ̀yin èèyàn mi. Nọ́bà ni ń ṣe ni Naomi, ẹ má dà mí lóhùn. Mariam, yes. Àwọn tó ń pera wọn ní ògbólógbò babaláwo, màmáláwo. Wọ́n ní bó ṣe ní kó bẹ̀rẹ̀ sí ní máa pọ̀fọ̀ nìyẹn. Ó jáde sí gbangba. Naomi, kíni ó jẹ́ kíní kan gbádákùdù. Wọ́n ní níta ni ò kí ṣe kékeré o. Ibi tí ó ká wọn lára tí gbogbo ẹ̀ tó fẹ́ ya wèrè, tó ti ya wèrè nítorí owú jíjẹ, wọ́n ti ya wèrè. Wọ́n ò fi pamọ́ mọ́ rárá. Kíní yẹn ti wá ń tostigate wọn. Òrìṣà yẹn ti ń tostigate wọn. Gbogbo iṣẹ́ ibi yẹn ń tostigate wọn. So bóyá wọ́n ò tí ẹ̀ kọ̀ pé bóyá kán para wọn àbí kán kú dànù. Bí ìgbà tó jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe wèrè kan ṣojú lásán náà fi ṣe wèrè náà. So ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n díẹ̀díẹ̀ ni. Wọ́n ní ṣe ni babaláwo yẹn bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀. Ló bẹ̀rẹ̀ sí ní pa against Naomi, against àwọn ìbẹta. Wọ́n ní kì í máa ṣe kékeré. Bí babaláwo ṣe jáde nìyẹn. Àwọn wo leléyi? Kí leléyi? Wọ́n ní before you know it. Naomi ò jáde, wọ́n ní ó ti bẹ̀rẹ̀ ariwo, ó ti bẹ̀rẹ̀ sí ní pray. Ó kàn já sí prayer. In the mighty name of Jesus. Ó ti bẹ̀rẹ̀ sí ní cast sínú ilé, ó ti bẹ̀rẹ̀ sí ní bond, ó ti bẹ̀rẹ̀ sí ní band, ó ti ń cast, wọ́n ní kẹ́ wá wo sinimá léèdì. Pé bẹ̀t kò jáde o. Ó ti bẹ̀rẹ̀ sí ní cast tó ń bad. Wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní vibrate. Pé níbo ni pàǹtí yìí ti wá?
níbo ni eléyìí ti wá? Kí ló ń wá? Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ṣe kábíyèsí ní orí àìpó ti fẹ́ gbọ́jọ́ ikú ẹ̀. Wọ́n ní kábíyèsí ló yá palẹ̀ mọ́ kó kúrò. Torí kábíyèsí ti mọ̀ pé àwọn tó ń gbé sáàfin, àwọn principalities and power, bó ṣe ń jí láàárọ̀ ló ṣe máa rí wọn. Bó ṣe ń jí ìgbà tó jẹ́ pé òun gan kọ̀ tó lóun ò ní gbé wọn kúrò. Ó ti yé òun náà. Wọ́n jọ ń yéra wọn. Ẹ̀sìn tí Naomi dé yìí, tóun náà tún sọ̀rọ̀, tán tún lọ gbé irú ẹ̀ jáde. Wọ́n ní kábíyèsí wá sọ pé ó yá palẹ̀ ẹrù ẹ mọ́, palẹ̀ ẹrù. Wọ́n nígbà tí ó lóun ò lọ o, wọ́n ní ṣe ni Mariam sọ pé gbé the other one jáde, gbé powerful one yẹn jáde. Má ṣe ló ní kúẹ́kúẹ́, má ṣe ló ní ṣe kinní. Lọ gbé another one kó tó bẹ̀rẹ̀ sí ní máa pègèdè kó tó máa pọ̀fọ̀ mí. Kò mọ̀ pé babaláwo gbogbo agbára tó ní náà ló ti ń sà. Mariam ní kó lọ tún gbélé kó tún gbé fọwọ́ agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba. Agbára ọ̀tá dà kò sí o, ó ti wó dáhùn, ó ti wó. Kí ló fẹ́ fi agbára Ọlọ́run pè? Naomi ti dé náà, ó ti dé sáàfin, ìmọ́lẹ̀ ti dé. Òkùnkùn ní láti paradà nínú ààfin ẹ̀. Torí nǹkan tó ń ṣe sọ pé àwọn ò fẹ́ kí Naomi wá, àwọn ò fẹ́ kí Naomi wá torí ìmọ́lẹ̀ ni Naomi. Tí Naomi bá dé báyìí, ìmọ́lẹ̀ ti tàn, iṣẹ́ wọn dẹ̀ máa bàjẹ́, ogun wọn máa bàjẹ́, gbogbo nǹkan tó ń rí ìmọ́lẹ̀ máa bàjẹ́, gbogbo ìtọ́ fi sí everywhere, tó ń fi pamọ́ sí everywhere, gbogbo ẹ̀kọ́ máa fò dànù, ó kọ́ máa fò dànù. Gbogbo àwọn kìnìún á disappear, á wá paralyze ogun wọn. A jẹ́ pé wọ́n á wà useless, more than useless. Gbogbo nǹkan tó ń lò fún kábíyèsí tẹ́lẹ̀, wọ́n á wà more than useless. Nǹkan tó ń ṣe wọ́n nìyẹn. Ẹ rí pé ó tàn bókù. Ìjọ́ ni Naomi dé sáàfin. Ó bá wọn lójijì ni o. Wọ́n lérò pé bóyá ọjọ́ tó ń bá Naomi bá fẹ́ wá, tijó ti kinní kan, wọ́n máa ṣe rẹpẹtẹ elaborated for where. Ó dàbí wọ́n ṣe ṣèkómọ náà ni. Wọ́n mọ̀ pé àṣírí Ọlọ́run bẹ pẹ̀lú àwọn èèyàn. Ọlọ́run, wọ́n ní èrò Ọlọ́run kò í ṣe èrò tiwa. Bọ́n ṣe lùlù sí ti olórí Ashley, bọ́n ṣe tún lùlù sí ti ìyá ìbejì àtọwọ́dá tí kábíyèsí lérò pé òun lòun ní. Up till now, wọn ò tí ì jẹ́wọ́ bóyá kábíyèsí ló ní àbí kábíyèsí ò ní. Ẹni ẹlẹ́ni pẹ̀lú inú ire pẹ̀lú inú kan, ó ṣàṣe gbogbo ẹ̀ pé kí ayé bá wọn yọ̀. Ayọ̀, ó gbé ẹ̀ náà lọ́lọ́run, ayọ̀ náà ní kábíyèsí máa yọ̀. Òun kọ́ lọ́lọ́run fi compensate ẹ̀. Torí àwọn tó ń fẹ́ fìrí irú gba ìbùkún. Ọlọ́run ní má worry ọmọ mi. Ṣèbí ìyá ìbejì ó lóun bí méjì. Ashley ó lóun bí ẹyọ kan. Mẹ́tẹ̀ẹ̀ta kò tẹ̀ sí ìtọ́jú original tí kábíyèsí. Pẹ̀lú bí kábíyèsí ṣe ṣèkómọ tó ṣe gbogbo ẹ̀ tó náwó tó nára, Ọlọ́run wò pé ọmọ mi yìí ò dẹ̀ mọ̀ nǹkan kan o. Àwọn people yìí wọ́n dẹ̀ ń cheat kábíyèsí o. Ọlọ́run pé má worry ọmọ mi àti Ọlọ́run àti gbogbo àwọn tó ti kábíyèsí lẹ́yìn. Nọ́bá ni wọ́n ti ṣèpàdé pé ẹ má worry kábíyèsí. Nǹkan tó máa fi compensate ẹ̀ ó bọ̀. Òun làwọn màlàíkà mẹ́ta tó dé yẹn náà. Tí wọ́n mọ àwọn òpè. Àwọn òpè ó fi mẹ́ta rọ́pò àwọn mẹ́ta fake tó gbé wá. Yes. Ìpè àwọn ìbejì kí ló ń jẹ́ Ashley. No, àwọn ìbejì Tóbi. Obìnrin kan ṣe méjì ni, obìnrin kan ọkùnrin kan. Pẹ̀lú ti Ashley ṣe wọ́n pé mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó sọ wípé fake ni bẹ́ẹ̀ tí kábíyèsí. Ọlọ́run compensate kábíyèsí. Mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo àfi blessing tó yẹn kọ́ ṣó wà ní. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba. Agbára ọ̀tá dà kò sí o, ó ti wó. Bẹ́ẹ̀ ni yóò sì máa pòfo, wọ́n lè máa pòfo títí láé. Kábíyèsí ẹ má mi kan. Ọlọ́run ti dá yín láre. Ẹjọ́. Ẹ lọ wá bẹ̀rẹ̀ sí ẹ̀yin oníṣẹ́ ibi. Ó yẹ kí ẹ dọwọ́ bojú kí ẹ máa sọ pé ayé yín ló bàjẹ́ tó yìí. Ẹ̀yin tó yẹ kí to God be the glory. Ẹ̀yin tó yẹ kí ẹ máa gbádùn, kí ẹ máa ṣe gbá, kí ẹ máa ṣàwò, kí ẹ fi gbogbo ọkàn. Nísìnyí wá regret. Ẹ kó àwa bóró mọ́.
Kábíyèsí Ọlọ́run nìkan ló ń dábìrà nínú ayé kábíyèsí ń sìn. Torí ẹ̀yin ń sìn ẹ rọ́wọ́ mú. Ẹ ti ba gbogbo ilẹ̀ jẹ́, ẹ ti ba nǹkan jẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní oníṣẹ́ ibi kò lè ríre gbà, ibi náà ló máa rí gbà pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa, ohun mo ní kí n gbé sí wa létí o ní olórí Ashley tó lọ tún gbé kiní wá, ó lọ gbé babaláwo wá. Aláìní tìjú, àwọn aláìní tìjú, àwọn aláìní tìjú. To God be the glory. Olúwa ti ṣe o, Olúwa ti ṣe o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Nísìnyí iná máa jó. Wọ́n nìkan náà máa pick ìrẹsì tó máa sá kúrò ní ààfin. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé gan-an èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Bẹ́ẹ̀ mo ṣe ní kí n tún gbé eléyìí náà sétí ìgbọ́ yín. Kí n tún wo bó ṣe ń lọ. Ẹ ṣé o, bye.